ọkọ wọn lóde o èèyàn ní láti la ojú ẹ̀ dáadáa kó má bàa gbégun léegun ni o. àwọn sì bí la ṣé o ti rí mi tèmi tí ò bá ti ṣéwò lọ́kùnrin kó dúró dédé kó níṣẹ́ gidi lọ́wọ́ kó tiẹ̀ má tìpò rí mi dèpòdépò kó máa bá mi rárá. èèyàn ní láti rè síbi tó yẹ nínú o kéèyàn bá lè pàdé èèyàn gidi lọ́nà. ṣeré mi tèmi bá rí ẹni tí ọkàn mi fẹ́ mo máa mọ̀ ní ṣá mi nídìí láti ṣiyèméjì. ó lájẹ ni. àbí o. ìwọ má wọrí fìyẹn lẹ mo ti ṣe mọ́ṣẹ́ ni. mo jẹ́rìí ẹ̀ àbí wọ́n kọ́ ni. Okay. I'm coming, wait for me. ẹ dúró dè mí o ẹ fún mi ní time you know ẹ jẹ́ kí n pack àwọn pọ́pọ́. náà kó gbogbo ẹ̀ kọjá la. I'm not pack them don't worry. ẹrù ẹ náà ló pọ̀ sí. Thank you. ìyàwó tí ò ní báàgì ó dẹ̀ ń lọ ilé ọkọ nìyẹn o. ẹni ní a máa ṣòro ẹ bá mi sọ fún kóró ilé wa lọ́ba ló fọ yìí o oró tó ń gbé wá tó ń gbé tẹrú tọmọ. ẹni ìtàn. Yes, ma'am. bí mo ti ń sọ fún ẹ tẹ́lẹ̀ nínú gbogbo ohun téèyàn bá ṣe láyé yìí kó máa gbàdúrà kó fi tọ́lọ́run ṣíwájú ọlọ́run ò ní jẹ́ ó gbé egun eléegun o. Àmín o. dákun torí ọlọ́run ṣọ́ra ní sáfíìsì tó ń lọ yìí o gbọ́ mi ṣọ́ra ní sáfíìsì tó ń lọ a sì kúkú máa wí ní gbogbo ìgbà náà ni pé èṣù téèyàn ti mọ̀. Mọ́mì, mo ti sọ fún yín tẹ́lẹ̀ tó bá jẹ́ torí ọ̀rọ̀ ṣẹ̀kẹ̀ náà ẹ gbàgbé nípa ẹ̀ o. Mo ti sọ fún yín in tá à ń wá ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gá méjì ò sì lè gbé inú ọ̀kọ̀ọ̀kan náà àti wípé ọlọ́run tiẹ̀ ní jẹ́ ìríyàwó tó máa wá ní tàwọn tó bí mi bá wò. èmi gbọ́ o ọlọ́run ní tí olóbìnrin tí ó pé táwọn òbí rẹ̀ bá wò ó and kinní kan tún ni má gbé séré kodé wàá bá mi ń lé o. ìwọ lẹ tún ti gbọ́ slang yẹn mà. ẹnu yín náà ni ṣé o ti mọ̀ pé ìyá àti ẹ̀rẹ́ n ò lè jà má gbé séré kodé wàá bẹ́ mi ń lé o o ti gbọ́ mi lajú ẹ ni o. ok mo ti gbọ́ gentle lady náà máa gbé wálé wá báyìí yes ma ẹ ṣé ma ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa ma. Tolani. Yes, Daddy. Serious relationship ó gbèrò àti àdúrà kì í ṣe nǹkan tí èèyàn kan máa ń ṣe láti pé èèyàn ní àròjinlẹ̀ dó ibi tí a bá gbé náà là ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gidi àwọn ọmọ tó ní future àwọn ọmọ tó serious minded people young guys náà wà nínú ìjọba ìjọ Ọlọ́run at the same time ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ báyìí náà tó ń jọmọ gidi tó ń jọmọ lóríire náà jẹ́ àwọn ọmọ ọ̀rẹ́ wa ìwọ ló ní láti rìn lọ síbi tí àwọn olúàbíbí ti ń wà. Àníkẹ́ yéèdè jùmọ̀lẹ́ tó bá ti kàwé díẹ̀ ìwọ náà ṣeré díẹ̀ wá bó ṣe máa ń jáde pẹ̀lú àwọn tí mo sọ yìí ẹjọ́ lọ síbi ìgbafẹ́ kó rìn pẹ̀lú àwọn ọmọlúàbí tiẹ̀ nǹkan tí mo sọ yẹn yé ẹ torí bó ti wù kó rẹwà tó bó ti wù kí bàbá ẹ nífẹ̀ẹ́ tó bàbá ẹ lè fẹ́ ṣàyà okay.
Yes, mommy. Lóòótọ́ ọjọ́ orí ẹ̀ ò tí ì tó wípé ká máa rán ọ̀rọ̀ marriage mọ́ ilé tí ní gbogbo ìgbà. Àmọ́ bí kan lèèyàn ti ń bẹ̀rẹ̀. Mo dẹ̀ ti ṣàkíyèsí wípé mi ò tí ì rí ọkùnrin kankan pẹ̀lú ẹ̀. Youth service dẹ̀ ló ti fẹ́ tán yìí. Kí ló ń ṣẹlẹ̀? Nothing. Tọ́lání. Yes. Ìyàwó wà lára primary assignment mi bí o. Dúró nìkan ló kú lọ́rọ̀ mi báyìí. So omi pé gbogbo nǹkan tó yẹ kọ́ ọmọkùnrin ní pátápátá bíi tèmi. Díẹ̀ ni tèmi nù. Ọlọ́run ọba aláṣẹ. Àṣeyọ. But mo mọ̀ pé ìyàwó rere máa wà lára nǹkan tó máa wù mí lára. So táwa ni ẹ̀ ń fojú sùn báyìí wọn kò. Jọ̀ọ́ kí n lọ́wọ́ ẹ̀ náà. Kí ni ò ń wò lọ́wọ́ mi? Orúkọ ní o. Mo dẹ̀ ti rí pé kò sí ọ̀kan lọ́wọ́ ẹ̀. That shows me that we are both young, free and single. Kàwá mi ń gbòòrò. Ó jọra ẹ lójú gan ṣá. So tó bá jẹ́ pé mo ti wà engaged tí mo kò decide láti má wọ ring nǹkan. Boyfriend ẹ ti wà evicted nìyẹn o. Because ẹni tó careless tó yẹn ò deserve ẹ mẹ́. You are not serious. I'm serious o. Are you okay? I'm okay. You gonna meet her? You gonna meet her? You don't meet her. True. If you meet her, she don't go with you. Turn around. Turn around again. She don't meet her. I'm ready to control room. Ready to control room. Okay. Come in. One of the arm robber is down. So we are trying to move the second one. Come back. Ibo ọba ẹ. Àwọn ọlọ́pàá yẹn yìnbọn sí ẹ. Wọ́n yìnbọn sí ẹ, mo rí tó yìnbọn sí ẹ. Owó kò lè dọ́kọ̀ sílẹ̀. Ojú ẹ̀yìn, wo owó, àwọn ọlọ́pàá ṣá ló yìnbọn wọ́n yìí. Abdulmalik náà tẹnìkan bá ń sọ fún ọ wípé kinní kan tó ń bẹ lẹ́yìn Ọlọ́run wàláì wọ́n ń tàn ọ́ jẹ ni wàláì làásìgbò gbogbo wọn fi gbáyà kò sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Jẹ́ kí n sọ òdodo ọ̀rọ̀ fún ọ gbogbo ètò inú ilé ìpátá àti ètò ìgbésí ayé mi àdúrà nìkan ni mo fi ń ṣe Abdulmalik ọjọ́ sì ti pẹ́ tí mo ti mọ̀ wípé gbogbo pàtàkì bá tó báyìí fún ara rẹ ló mú yàwó wa nù lé bóyá o tó fẹ́ fẹ́ rí. Báwo lẹ ṣe mọ̀ ní? ṣérù mi ò bí ọmọ tó tó báyìí náà mi ò tiẹ̀ ní dámọ̀ràn pé kí n dọ́gbọ́n yìí ti ara kankan lórí ètò ìgbésí ayé rẹ̀ ó ní mo fi máa ń sọ fún ọ gbogbo gbà pé obìnrin kóbìnrin tó bá lóyún fún ọ báyìí ọ gbọ́dọ̀ ṣe. Màá wá gbà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ kọ́ ọ gbà tààrà ọ fi ẹnájì gbà ni kì í ṣe pé ọkàn gbà bẹ́ẹ̀ ọmọ nǹkan kan.
My baby. God. Oh. Oh yeah. Go to relax. Go only. Go shower. Go agel. It's your favorite. Oh my God. She was like, yeah, but she might like it. I love you. But kí ló dé? Ọmọ mi kí ló tó wù báyìí? Ṣé ló tún dúdú? Stress ibẹ̀ yẹn nìyẹn o. Mo dẹ̀ sọ fún ẹ. Mo ní kó jẹ́ kí n work posting yẹn sí àrọ́wọ́tó wa ń bíbá onírà. Kò sí náà. Ẹ wò dáadé, ṣe fẹ́ gbọ́ tó yẹn. Mo enjoy service like seriously. Ṣé ló dàbẹ́ pé kí n má wà lé mọ́? So you didn't miss us? Oh no, like seriously I did. These two people. Tó fi enjoy ẹ̀tọ́ yẹn, a jẹ́ pé gist ó plenty nìyẹn. Fantastic. Ó yá wá wọlé sí kó lọ freshen up. Gist. Kó tó bàbá tó sí gist. Ṣé káwọn àwa tètè gbọ́ gist yẹn? Ó yá, I can't wait. Àwa rí i lọ́wọ́ bóyá. Cheating nìyẹn o. Cheating nìyẹn o. Ó máa jí. Àwọn ọmọ sọ fún wa. Good to see you, darling. Good to see you. I'm so happy. I think it was really good. Oh my God, compassion. Kí wàá ní ọsán gbà tó lóun lóyún fún ẹ? Inú mi dùn náà ni, mo dẹ̀ rí pé ọkàn tiẹ̀ gánṣẹ́ balẹ̀ ni o. Má gà ni ọ, tó bá jóyún olóyún ló fẹ́ gbé fún ẹ ńkọ́? Láìláì, kò lè jẹ́ bẹ́ẹ̀. Kọ́mọ fi bọ̀, ọmọ tí wà tí ò tí jọ lu ọdún kan pọ̀ ló trust náà, kí ló fẹ́ ní ìdánilójú? Chacha níyàwó tí ẹ̀rọ bá ní ìmọ̀ ọkọ jálẹ̀kùn wọlé. Irọ́ ni o. Ta ló ń pa? Kí tiẹ̀ ní tiẹ̀ nú ọ̀rọ̀ yìí náà? Ọ̀gá gèlè ti relé ọ̀gẹ́ fi láwọ́. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Àwọn fẹ́ kí n fi gbàjú parí ẹ̀ fún ẹni. Tó bá tán. Mo níṣẹ́ tí mo fẹ́ ṣe yàrá. Máa ń yí. Bọ́tà àjọsọ báyìí náà. Your father will be so disappointed. Wípé mo lóyún fẹ́ni tó wù mí. But ìgbà wo ni gbogbo relationship tó ń sọ ìgan bẹ̀rẹ̀ ni? Because mo rántí wípé mo bẹ̀ mo ń rọ̀ ẹni kó o sọ ẹni náà fún mi. But jóná ṣé orúkọ ẹ̀ ò ṣe sọ ń gbà yẹn ni or what? Okay, fine, mom. Mi ò tí mi tẹ̀ ń gbà yẹn. So during youth service ló meet ẹ̀ tó sọ yìí. And within a year o ti ya lóyún fún. They sọ fún anybody. Mommy, please don't start. Ẹ wò ṣe rí ìgbà mi àwọn nǹkan mi máa wà out of control. Did you just say don't start? Are you really my daughter? Ìjọ olúwa bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ṣàkàṣàkà báyìí tó tiẹ̀ lè kó rẹ̀ níjànú. Anyway, that aside, tó bá tiẹ̀ fẹ́ get down pẹ̀lú èèyàn, ṣé o mọ̀ pé ó yẹ kó lo condom ni? Àbí? Àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fún mi fẹ́ dé. Wọ́n lọ ṣe HIV test. Since tó ti ní unprotected sex. First thing. I'm okay, sir. Mo ti ṣe test. I'm okay. So, Tani, you don't touch me. Ẹnìtàn lórúkọ ẹ̀. Theatre at ló ti study ní school. Ó ti máa ń direct movies àti musical status. Shoes. Okay, shoes. Personal details ẹni mò ń béèrè lọ́wọ́ ẹ̀. Mi ò béèrè hip hop rẹ̀ tí ẹjọ́ ń ṣe káàkiri. Ọmọ ìlú wo gangan ni náà? Àti pé church wo ni àwọn òbí ẹ̀ ń lọ? Ìbàdàn ni wọ́n gbé. Mi ò dẹ̀ mọ ìlú ẹ̀. Muslim ni.
ọmọlé ló fún ẹ lóyún. Sọ fún mi kí ló kọlu ọmọ ẹlẹ́nu bí ọdún kan tó lọ fi ṣe NYSC. Excuse me. Tọ́lání, níwọ̀n tó jẹ́ pé a máa yìn ẹ́, mò ń yìn ẹ́, mò ń bẹ̀, mò ń tó ẹ ni bí kò tiẹ̀ jáde kò tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kò ṣe tó máa ṣe bí Virgin Mary. Lọ́mọ tí mo ti ṣètò ilé fún ní Canada tó pé mò ń sọ pé tó bá ti ṣetán náà kó máa padà bọ̀ Nàìjíríà as a trainee ní advert company kan. Àbíkẹ́ tẹ́tí ti bá wọn sọ̀rọ̀ ní inside communications ìpè immediately tó bá ti dé láti Canada ó máa join wọn ni within 2 years. ẹ̀yin náà ṣe máa fárí lẹ́yìn olórí. Mama Tolani, something terrible has just happened to this family. Wọ́n ti pààrọ̀ ọmọ ẹ̀ mọ́ mi lọ́wọ́ níbi tó ti lọ serve. Àníkẹ́ mi kọ́ ẹ̀. No. Get out of this room. Get up, just get up, and get out! Butter! Ẹ̀yin méjèèjì. Ẹni? Ẹ̀yin méjèèjì. Àwa. Mo fẹ́ máa wọ́n mọ́ mi gangan lọ báyìí. Èmi ò rí dádì ẹ̀ bá wí. Àjíbù lẹ́lu fún babú bàbá. Ọkọ tó fi hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ ajáde lọ òde ògbóyúndé. Tó bá ṣe èmi náà ni màá ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Àmọ́ Aláàjì àtúnṣe òní ẹjẹ́ àrò kí láá ṣe o. Kò sí àtúnṣe kankan jù ká lọ yọjú sílé àwọn ilé ìlọ. Bẹ́ẹ̀ni torí pé àtọ̀ ojúlówó lójú ká tó gbà Abdulmalik ṣìnẹ́ ló ṣe yìí Alukurani gan fi díẹ̀ múlẹ̀ ó ní látàkàràbù sí nẹ̀ ẹ mọ̀sùnmọ́ sí rárá bí ti wù ọmọ káti ẹ̀ pé dáná mo ní tó bá fún èèyàn lóyún ọ̀ gbọ́dọ̀ ṣe mo ní kó o fún lóyún ta ni ẹ̀tọ́ wa ni káwọn ọmọ ẹbí tiwọn káwọn náà mọ̀ wá kí wọ́n lè tó mọ̀ wáyé. ẹ má bínú sọ ẹ má bínú mọ́ èmi rò pé bóyá kí èmi àti ẹ̀ka kọ́kọ́ lọ yọjú sí wọn náà. A wò pé yẹn máa fún wọn ní time láti adjust sí idea yẹn náà ni. Bẹ́ẹ̀ni then a tún reduce tension yẹn lára wọn. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nù kò sí wàhálà ẹ lọ ṣe bẹ́ẹ̀ ìwọ mọ dáàdì ẹ jù àwa lọ. Bẹ́ẹ̀ni ẹ lọ ṣe bẹ́ẹ̀ àmọ́ Abdulmalik náà ó bùkù. Mo rò pé ó pọ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ gan. Ó náà ṣe bẹ́ṣùbẹ̀gbà tán ṣe tìwọ́ nìkan síwájú pé kó wá forí lakú kó wá máa bọ̀ ń bí báyìí. Àníkẹ́ ti ṣèyí tó wò èmi ò dẹ̀ lè lọ́wọ́ sí láíláí. Ẹ ṣe take it easy. Right things are done the right way. Ẹ má bínú sir. Má bẹ̀ mí kí ló ń bẹ̀ mí fún? Jọ máa lo ṣọ̀lá láǹfà fún mi. Dídé my friend. Kí ló ṣe? Sọ fún mi ní ti tèmi mi ò ní interest. Àbí kí ni nǹkan tí mo fẹ́ sọ fún ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀? Oh, I should tell them wípé ọmọ mi o ńgbà tó bọ́ sí gbòòrò tó lọ serve tó kàn rìn gbalagbala ló bá rí malam kan ìyẹn kì í mọ́lẹ̀ ló fún lóyún àbí? So that is the stupid story I have to tell my friends. Ẹ wò ṣe rí gbogbo yẹn ò tiẹ̀ really matter right now. Sometimes or rather most times what you can't change you just have to accept it. Accept it? Go ahead and accept it. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òkú ti fọwọ́ sí ẹ kàn fẹ́ kó èmi ní papámọ́ra kémi náà kọ́ lè fọwọ́ sí ni àbí? Okay, my friend. Pẹ̀lú bẹ́ẹ̀ get it ni
ibẹ̀ ló gbà wọlé bá bẹ̀ jáde. ẹ jọ sá. Out now. You inside. Kí ló kó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oil and gas tán sọ̀rọ̀ sọ̀rọ̀? Mo bá ewu. Wọ́n gbogbo èso ṣá. Terrible people. Sembeleke ẹni jàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ o ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ o ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ o ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ o ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ o ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀ sọ́ra rẹ̀ ìjàmbá ọ̀tọ́sẹ̀ ni a mọ̀ o ẹni àbámọ̀. abẹ́ ẹ̀gbọ́n ó tó ẹ kó àmójúbà o yóò ju gbogbo wa sí i. ọ̀dà ọ̀rọ̀ tó sọ báyìí o nígbà tí ẹ wá ń pè mí kí n mọ́jọ́ ọdún wá báwọn ẹlẹ́gùn wọn jókòó tí wọ́n ń ṣe ń bélékè ṣéwù yìí ẹ sọ fún wọn kí wọ́n fún yín lọ́jọ́ ọdún. kára ó le bàbá o èmi tí mo jẹ́ kan lára àwọn ẹlẹ́gùn ni mo má lè jò é wá ṣe é sì fẹ́ gbọ́ baálé ọkọ̀ ìlú tó láṣẹ lórí gbogbo ìlú pátá ó ní ó fowó ọdún lẹ o torí rẹ̀ gan-an la ṣe lè mọ́jọ́ lẹ́yìn yín. àyètò nìkan ni ó gbèsè rẹ̀ dé o ó gbèsè ẹ̀ dé o láti ìgbà tí baálẹ̀ tó gbèsè tó ti wàjà ń lọ bí ọdún kèló nísìn ǹjẹ́ sàásọdún yìí. ṣé n gẹ́gẹ́ torí òṣòwò ń lò. kò sówó lọ́wọ́ ìlú gbogbo wa la mọ̀ pé ìlú ò lówó lọ́wọ́. baálẹ̀ ẹ wo ẹ jẹ́ aránṣẹ́ sáwọn ọmọ wa tó takú sókè òkun pé wọ́n wá lé nígbà tó jẹ́ pé àṣàlẹ̀ wa la sáfẹ́ gbé lárugẹ kò sí síbi tí wọ́n ti ṣerú ẹ̀ ẹ̀yọ̀ gan tó wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ gbogbo wa la mọ iye tí wọ́n ń run sórí ẹ̀ fàǹtí gan tí kì í ṣe ọdún wa ní gbogbo wa la mọ iye tí à ń run lé lórí ká tó wá mọ̀ sọ àṣà tí a gangan tó jẹ́ tiwantiwa a sọ fún wọn kán wá lé ní o ká fọwọ́sowọ́pọ̀ ká pa owó pọ̀ ká sì sọdún yìí ni. lèmọ́mù tíṣà ẹ̀yin náà ẹ̀ rí síhun tí ń bẹ́ ńlẹ̀ nìyẹn. ẹ dákun baálẹ̀ kára ó le báwo ni wọ́n ti fẹ́ pín ìtàn ẹlẹ́dẹ̀ tí èèkan mọ́sálásí ẹ ń bá àwọn kóun fẹ́ sọdán kọ́lọ̀ wówó àbí èwo ń tèmi ń bẹ̀ èyí tó bá kàn ló gbọ̀ngbọ̀n ìní kan rú wa yìí ní tó bá wù kálukú kọ́lọ̀ fowó rẹ̀ ṣe. ọ̀rọ̀ àṣà tiẹ̀ kọjá nǹkan tá à ń jókòó lábẹ́ ilé ṣèpàdé ẹ̀ the local government and the ministry àwọn gangan ló lágbára láti ṣe gbogbo ìnáwó tó bá wà nídìí ètò náà. àjàsà ọtọ́ gbé fìtìfìtì ọtọ́ gbé wọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kí ló dé ìwọ sọ̀rọ̀ ń gbà mí ọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ní mọ́pọlọ wáyé rárá ni ọ sọ̀rọ̀ bí ẹni tó jábọ́ lérí ọ̀kadà tó wá forí sẹ́lẹ̀ gbà lérí ẹ̀ ò pé mọ́ ẹ kí lọ́kẹ́ bólú gọ́ọ̀mẹ̀ntì nínú ọ̀rọ̀ tí àwa gbé pàdé tá à ń sọ àyín ńgbà tá à ń sọ̀rọ̀ pé tọ̀ owó rẹ o bá ṣe ṣe rè bá ṣe tó rè bíjọba bá mọ̀ pé tọ̀ lóòótọ́ àwọn fẹ́ dá sọ̀rọ̀ wa àwa lọ́yẹ ká kọ́kọ́ kẹ́rù wa ńlẹ̀ gba báyìí ká gbé lọ́fẹ̀ẹ́ káwọn ní ọ̀kan wa lọ́wọ́ ńgbà tá a bá ṣe ọdún alákọ̀ọ́kọ́ tá a wá rí pé tọ̀ a pa àwọn ìjọba sàárín wa wọ́n wá wo bọ́dún ní ṣe dàn tó lárinrin tí gbọ́ngbọ́n kẹ́sì tí gbogbo ẹ̀ ṣe ní mùkúlùmù kẹ́ńkẹ́ ni wọ́n wá wo pé tó bá di ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ ṣe àwọn fúnra lára wọn ni wọ́n gbárùkù tiwa léyìí tó jẹ́ pé ààrẹ ẹ̀ṣẹ̀ ṣe gẹ́gẹ́ ti mọ̀ ń pa ẹ̀ títí tí ń ṣètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n wá kéèbó wèrè ọkọ̀ èbó wọlé nìsín. bọ̀dá ṣé mi ni mo forí gbálẹ̀ ṣe rọrọ yín ò dẹ̀ lè dùn mí o ṣé ẹ mọ̀ pọ́n ní kẹ́ wá lọ sílé ìwé ẹni máa lè kó mọ́ gbogbo aláǹgbá kiri lábúlé ni gbogbo fáàrí yín náà dẹ̀kẹ̀rí kò kọjá ìdí òro yìí ẹ kàwé náà you are illiterate. ọ̀dà ìwé tó ka ni kí n lájọ rí ohun tó fi ṣe ebi wèrè gègé tó mú dání tó máa kọ látàárọ̀ dálẹ́ ni abẹ́mi wà náà kẹ́ nínú àwọn ọmọ tí wọ́n kọ́ nílé ìwé ni. tú. wo abẹ́ gbọ́ ẹgbẹ́ ó tó yín gẹ́ a máa sun igbírú ẹ máa wí ẹ bá délé ẹ máa lọ yanjú ẹni láàrin ara yín ọ̀rọ̀ gidi là ń sọ ẹ wo ohun tí ń bẹ ńlẹ̀ yìí ẹ máa lọ náà ńgbà bá ro nǹkan tá a bá lè ṣe lérí rẹ̀ á wà á ràn mọ́ sí yín kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ tàǹtàn. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tá a fà ní kò lè níyẹn jù èmi àti ẹjọ́ kẹsẹ̀ bọ́ tòkòtò kan náà.
àti tíṣà. hello. baálé ọkọ lù ṣe rí nípa tolówódé yẹn ọlọ́run àkọwà mọ́ ṣe kìkì pé kẹ́yìn kó ẹkẹ́ kan fàṣẹ sí fún wa ká dẹ̀ máa béèrè àníyàn wa lọ. àǹtí bóyá ẹ mọ iye owó tí a nídìí kì í ṣe wípé ìkómọ kan yẹpẹrẹ kan tí èèyàn kan fẹ́ fi séǹjì kan díẹ̀ ṣe bí ẹni pé èèyàn fẹ́ sàrúkù kan ni o kì í sì ṣe pé bóyá fírídọ́ọ̀mù ẹ̀jẹ̀ asáré ṣe kádàbulẹ̀ kára mínírààsì fọ́gà kó mọ́ ọ lọ nǹkan ẹ ṣáà mọ bí wọ́n ṣe bí wọ́n ṣe mọ bọ̀ Ọ̀ṣun Òṣogbo ẹ sì mọ bí wọ́n ṣe mọ sí ọdún Olówú dodo bíntín dodo gbàǹgbà dodo bíntín dodo gbàǹgbà owó tá à ń sọ owó sánsan owó tó nípọn gidi tó pé wàá ó mọ lọ́wọ́jú báyìí àwọn bí ọkọ̀ ajíwọ̀n ní nǹkan kan tán mọ́ kówó sínú wọ́n sì mọ tẹ̀lé owó ńlá gidi ni a fẹ́ fi ṣe ọdún wa yìí o. ṣé rí bọ̀dá owó tá à ń sọ yìí kò pọn dandan kọ́kọ́ onírin gbowó tẹ̀lé wa àmọ́ ṣá Ọ̀ṣun Òṣogbo tá à ń sọ yìí àwa tá a jọ ń ṣe ni a máa ń ràn wọ́n lọ́wọ́ ọdún yẹn ọdún Òwu dòdò tẹ́ ń sọ yìí gbogbo dòdò tó ń jẹ pátá àwa tá à ń kó lọ ni gbogbo ọdún bẹ́ẹ̀ la máa ń dá sí àbáwọn dá sọdún nísẹ̀yìn à ń dá sí tìjẹ̀bú òde gan so nítọdún eléyìí Ọlọ́run á bá wa ṣe kò le rárá. ẹ rí i pé Ọbalùfọ́n ti ṣe rẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ ni tó ń sọ ìwé ṣé àwọn tó sọ̀rọ̀ nísìnyí gbéwé lọ́wọ́ tó gbéwé lọ́gùn wọn tó gbówó lẹ̀. ẹ̀yin ẹlẹ́gùn ọyẹ ẹ̀yin bàbá yín ó ti sọdún fúnra rẹ̀ o. ẹ wo rí ọ̀dán ẹ wo re ẹ wo rí ọ̀dán ẹ wo re bàbá mi ti kórè wọ̀lú ẹ wo rí ọ̀dán ẹ wo re ẹ wo rí ọ̀dán ẹ wo re ẹ wo rí ọ̀dán ẹ wo re bàbá mi ti kórè wọ̀lú ẹ wo rí ọ̀dán ẹ wo re. mọ́mì kò fi tipátipá mú mi kò dẹ̀ mọ̀ pé mi ò tí ì mọkùnrin rí rárá àti pé èmi àti ẹ̀ ti ṣèlérí pé nǹkan kan ò ní yà wá. ẹ mú lẹ́nu. kì í ṣe wípé àmúlẹ̀ rárá but mọ́mì ṣe rántí pé mo sọ fún yín pé mo lálàá. rí ẹni ìtàn rí kó tó di pé mi àti ẹ̀ pàdé àti wípé ẹ̀ẹ̀mejì tá a pàdé kò rántí mi mọ́ èmi ni mo tún rántí kò rántí pé mi àti ẹ̀ ti pàdé rí rárá. ẹ wo mọ́mì mi ò ṣàwàdà èmi àti ẹ̀ ti wà pọ̀ for 4 months kó tó di pé ó sọ fún mi pé òun fẹ́ fẹ́ mi sílé ni àti wípé kò sí nǹkan tí òun ò lè ṣe fún mi. lọ́rọ̀ kan ṣá ẹni tó ló fẹ́ fẹ́ ṣùgbọ́n a ní láti yọ ti òróró kúrò nínú ẹran torí mi ò fẹ́ èyí tí a máa pe ẹbí tá a máa pe ọ̀rẹ́ jù kọ a dẹ̀ ní láti kún fàdúrà gidi. ìtẹ̀sọ̀ yẹn náà wà òkè mọ́ mi ọlọ́run máa ṣe é tó dáa ṣùgbọ́n ọ̀rọ̀ ọkọ yín dáàdì ní kẹjẹ ká fi ṣàdúrà. ọlọ́run á jẹ́ kó gbọ́. Fine girl. mo mọ̀ wípé nǹkan tí mo máa ṣe ní ẹ̀yin méjèèjì retí wọ́n dẹ̀ ní ẹni tó bá ní kí la máa ṣe òun la máa ṣe hàn Amátọ́lání mi ò approve ọ̀nà tí ọmọ yẹn gbé relationship ẹ̀ bọ̀ náà tó tọ́. ẹ tí ẹ ṣe jẹ́ ká gbìyànjú ká tiẹ̀ meet àwọn parents boy yìí. rárá torí pé nǹkan téèyàn bá níjẹ kò ní ọpọlọ nínú kéèyàn máa fi hàn mú kí ni fífi hàn mú sí lọ́mọ tá a bí ní ìdílé onígbàgbọ́ lọ́mọ tá a tọ́ lọ́nà ìgbàgbọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ajá bí onídọ̀tí tó bọ́ síta tó lọ gbóyún wá bá mi nílé bí area girl no. kódà kí wàá ní ọ̀nà àbáyọ fún what is the way out. abortion ó máa abort oyún tó wà nínú first thing tomorrow morning mo máa mú lọ sí clinic tó ti máa yọ oyún tó wà nínú ẹ̀ dànù ọmọ mi ò ní lóyún bí ajá ó dàrú. abortion clinic wo lè wá ń lọ láàárọ̀ làbá. èmi ò tiẹ̀ mọ̀ báyìí o but láàárọ̀ là á máa mọ̀.
Kí la fẹ́ ṣe? Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Nǹkan tèmi mọ̀ dájú ni pé ọmọ tó wà nù tèmi yẹn kò sí nǹkan kan tó lè ṣe. Kò sí anybody tó lè fọwọ́ kàn. Àmì o. All right, darling. Má bẹ sọ̀rọ̀ lọ́la. Take care. Bàbá ìyàwó rẹ̀ ó mọ̀ ń dá bẹ̀bẹ̀ lúbẹ̀. Ó sì fẹ́ tẹ́. Ẹ dákun, kí ló gbé tí ń gbiná? Ọmọ ọdún mélòó gan lòun tó wálé ayé mọ́ yàbá yìí? Aláàjì, ṣé ẹ fẹ́ máa kú èrè ẹ̀ ni àbí ká wá ìyanjú sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Wọ́n ní first thing láàárọ̀ la àwọn lọ sí abortion clinic ni o. Wàláì tàláì súnmọ́ bí láì lásìlá wa yóò tẹ̀ sí. Yóò tẹ̀ tí ó pọ̀. Oyún tó máa tèmi fún ọmọ tiẹ̀ ó fẹ́ lọ yọ. Nílùú tó lófin. Tó fi òsì fàyè gbà. Kọ́dún náà wò kárí. Ó dà tó bá yọ ṣé ẹ̀yin lẹ bá bímọ ẹ̀yin? But doctor wo ló tó ń dánrọ́ ẹ̀wò náà? NMA wọ́n withdraw certificate doctor náà ni. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Yóò tún wá pẹ́lẹ́ wà bí ọ̀bọ. Ẹ jẹ́ ọ lọ yọ kárí. Ó dà wo ẹni tán kí ni mọ́mí ẹ̀ sọ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Kí ni mọ́mí ẹ̀ ò lágbájá ìtí dáadé ẹ̀ bá ti sọnù lẹ́yìn lábẹ́gẹ́ o. Nígbà tí ìyàwó rẹ̀ wà lágbájá bàbá ìyàwó rẹ̀ ṣe àyà tọ́ọ̀gì báwọn. Orí bàbá ìyàwó rẹ̀ ò mọ̀ pé o tọ́ọ̀gì gidigbe ni. Ẹ jẹ́ ọ ṣe wò náà wàláì wọ́n ń sàṣì àná mi ó ń gún oṣù mọ́. Hello doctor. Tọ́lá ní ọmọ mi ń bọ̀ wá bá ẹ ní clinic láàárọ̀ ẹ̀. Mo fẹ́ kó yọ oyún tó wà nínú ẹ̀kúnrọ̀ mi. Bẹ́ẹ̀ ni mo mọ̀ kó máa gbé wá. Fọkànbalẹ̀. Torí pé ó lágídí ṣùgbọ́n máa jẹ́ kó mọ̀ pé èmi bàbá ẹ̀ ló fi àgídí jọ. Tí ó bá dẹ̀ sọ pé kí la máa ṣe òun là ń ṣe hàn. Tó bá ti dé ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ́pọ̀ yọ nìyẹn. Mo ń bọ̀ fúnra mi láti wá gbé kúrò lọ́dọ̀ ẹ̀. So fọkàn ẹ balẹ̀. See you soon, doc. Báwo ni bá ṣe dúdú tí dádì ò bá gbé ọwọ́ tán gbé? Èmi believe pé kí gbogbo ẹ lè dáná rẹ̀. O ò ní bí lè gbé. Second week after NYSC, we need to make first 100K after expenses. Ṣé o rí pé ẹsẹ̀ mi dà? In fact, orí tèmi gan sún 100,000 ní owó equipment ní 280,000 ní gan lówó kan sọ fún mi. Oh yeah. Tell me something. Like seriously, oh God, yeah. Yes, so. But Ọlọ́run tó wá ṣe lè kó ṣe ètò ṣe pàtàkì jù lọ́rọ̀ wa ni. Àmín. Kí la fi ṣe sọ̀rọ̀ tó wà ní? Èmi ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò ní padà sínú ilé yìí until tí Ọlọ́run bá tó fọwọ́ tó ọkàn Daddy. Because ọ̀rọ̀ yìí ti kọjá gbogbo nǹkan tá à ń sọ, ó ti kúrò lórí àwàdà. In fact, mo ti pa àwọn phones mi. Torí mo sure pé by now Daddy máa ti délé so I don't know. Kí ni mọ́mí nìkan fẹ́ ṣe nǹkan ọ̀rọ̀ tó wà ní? Because tí Daddy bá délé, tó ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀, tán dẹ̀ tó mọ̀ bí tó gbà lọ. Ṣòrí, ilé yín ni most likely place fún wọn láti bá mi lọ. And that's if tí mọ́mí bá rántí láti check diary mi. Third world war nìyẹn o, especially tàn bàbá làjí ilé. Ọmọ àmọ́ méjèèjì wọ́n tó ṣe rẹ̀. Kọ́ máa bára wọn fà. Àwọn ọlọ́mọ. tó bá yá ẹ̀yin méjèèjì ẹ wá ṣe nǹkan tí mo fẹ́ ẹ padà wá bá mi màá gbé lọ sí hospital yẹn màá ṣe nǹkan tèmi fẹ́ ṣe fún fúnra mi tó bá di lọ́la. àárọ̀ làbáwọ̀ ibo lọmọ wà ṣé wọ́n ti admit ẹ̀ sí hospital yìí. ọmọ wo náà admit sí hospital ọmọ tó fi mí sílẹ̀ lọ́hùn yẹn tó dẹ̀ wá sílé ó dẹ̀ kúrò ń bẹ̀ ó bọ́ sórí ọ̀kadà ó dẹ̀ bọ̀ nílé mo tún pe fóònù ẹ̀ ó ring títí ìgbà tó yọ switch ẹ̀ off ó wá sáwá sínú ilé mi báyìí
pé jáde fún mi, she's in trouble. Tọ́lání did not come home. Kò wá sílé náà. Àkẹ́yà padà kẹ́ lọ wọ́ ọmọ wá o. She didn't come home. She did not? No, she didn't. I see. A jẹ́ pé nǹkan kan wà ń ta tó fẹ́ mú nìyẹn. Tó bá ti mú tán, mo mọ̀ pé ó ń padà bọ̀ wá sílé bàbá ẹ̀. Àfi tó bá jẹ́ pé àlè níyà ẹ̀ bí fún lóko. Èyí mú ọmọ lọ sí hospital pé kó wá lọ ṣẹ́yún. Ó dẹ̀ sá kúrò lọ hospital ń bọ̀ wá sílé. Bóyá èmi fúnra mi ni máa yọ oyún yẹn nínú ẹgbẹ́ yìí. Ọ̀káyọ̀ ọmọ dáadáa ni ọ. Gbogbo nǹkan tí ó bá ti dá láyé yìí, ló ti gbọ́dọ̀ kọ́kọ́ rí mú mọ́. Àbí o. Ẹ ṣé sá. So títí tí o máa fi dé láti location ọ̀dọ̀ yín ni mo máa wá. Ìyẹn ò sí problem. Ìyẹn ò ṣe problem rárá. Yàrá àtijọ́ ó wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tí ò sí nílé àbúrò ẹ̀ ló lù. Títí àárọ̀ ọ̀la máa rí pé mo tún bẹ̀ ṣe. Ṣé ti bọ́ ọkọ mi? Ẹ ṣé wá. Ló ti ṣe. Well, network lè má wà bẹ́ẹ̀ but màá find means láti máa communicate with me. Ìdí òru ó jìnnà sí gbòòrò. Tó lè jẹ́ kí n máa tẹ̀lé ẹ lọ. At least ẹ ṣáà ti bẹ̀rẹ̀ ṣe ń sìn for the meantime. Tẹ bá dẹ̀ ti bẹ̀rẹ̀, màá rí nǹkan tí màá máa assist ẹ pẹ̀lú. Wọn pé mi ò ní ráyè tí ẹ mo ṣe fẹ́ and òun kò ṣe máa bá mi ṣe shopping. Ṣé òun ò tún ní dúró ti àwa mọ́ ni? Rárá sá o, mo sì máa wà lọ́dọ̀ yín. Ó di ọ̀túnla kó tó lọ sí location. Ọjọ́ 7 ló dẹ̀ máa lọ. So ọjọ́ 3 tó kù mo fẹ́ fi ṣe Sandford fún sá. Sandford èmi máa lè má ráyè yẹn. Àti gbogbo iṣẹ́ o, adẹ̀ ti ń nà. Ṣáà lè ti lọ location. Dàbò burú ẹ lẹ́mọ̀. Ẹ sá rọra. Ẹ pẹ̀lẹ́. Ó dà kí ẹ rọra o. Ẹ rọra ọ̀dà o. Ẹ lẹ́. Ẹ̀rọ ọmọ yìí. Ọlọ́run kó ṣàánú. Ó ti di mú kẹ́kẹ́ yìí. Ọlọ́run kó ṣàánú wa ni. Nọ́mbà ẹ̀ ò lọ. Ó ń ṣe ni kò ṣe sùúrù, ok? Ó máa ní sùúrù ni. Àdúrà ò lè sọnù náà. Kò ṣàṣẹ máa jáde nínú ilé tá a bá sọ pé ń ṣe ló lọ ní òmùnà lé mọ́. Besides, ṣé o ti pé boy ti bí yẹn? Boy wo? Ṣé mo ní nọ́mbà ẹ̀ ni àbí mo mọ nọ́mbà ẹ̀? Ìwọ kọ́ ni, ìwọ kọ́ ló sọ pé dandan ṣá ipò máa ṣẹ́yìn fọ́mọ. Sorry darling, mo kàn fi yẹn scare ni, and now tí mo jẹ́ ti rí how determined she is, ṣe tán láti. Ẹ̀gbọ́n mi ò rojọ́ gbogbo tó sọ yìí mi ò rí sí jàre. Mo wí títí ó yarí kanlẹ̀ níbi ẹlẹ́gùn ṣọ̀gùn ó ní tinú ẹ̀ ló máa ṣe ó ti délẹ̀ tán sí ṣòtìrì. Ṣá máa bínú. Mi ò bínú èèyàn mélòó nínú àwọn ọ̀rẹ́ wa ló ṣì máa ń fi ọmọ lọ́kọ. It's not done again. Ta ló sì ń practice irú nǹkan bẹ́ẹ̀. Ṣé o fẹ́ wà lọ́dún? Wá wo the next thing online ni pé ka contact right authority. Ìwọ dẹ̀ ló máa lọ torí ìwọ ló sọ ọmọ nù. What are you? Illiterate? Ọlọ́run ṣe èmi ò kí ń ṣe kóòtù bíi tiyín. Ṣé o morúkọ tó wà ní wánà tó ń wá ìṣá? Abdulmalik Ẹnìtàn Búsàrì. Kí ló ṣe wá papọ̀ mọ́ Sàkáríyà oyè Búsàrì? You are the father. Ó dẹ̀ kẹ́ ẹ mọ ibi tá a lè wá wọn sí. Mi ò mọ̀ bí tẹ́ fẹ́ wá wọn sí. Ṣé bí koríko lè mú suspect ló ṣe ń gba sálárì? Ṣé o fẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe tiẹ̀ ni? Ẹ̀yin lẹ bí wọn. Ibi tá a bá wọn sí pàtó yẹ ká mọ̀. Ibi tó bá wù ẹ́ ni kó wá wọn sí. Èmi ò mọ̀ bí tó fẹ́ wá wọn sí. Tí wọ́n bá dé tèmi bá rí wọn, ìbá sọ wọn pé òun ò fẹ́ rí wọn o. Ire o.
With all due respect, sir. Kí lẹ fẹ́ ká sọ fáwọn superiors? Ohun tó bá wù yí kẹ́ sọ. Ìnáwó wa ná. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń purọ́ lọ́fíìsì yín pé gbogbo tójú yóò tó ni? In fact, bó tiẹ̀ ṣe wà igun tí ń ní mi lára, màá pe lọ́ọ̀yà mi fún ẹ. Ẹ má wulẹ̀ lọ lọ́ọ̀yà lọ́rùn. Ẹ má bọ̀dá, a ti ń lọ. Aláàjì ẹnu òpùrọ́ ń ṣẹ̀jẹ̀. Wọn mọ̀ tí lọ, irú kí ni mo pa? Ṣé mo sọ tó wá ń bí fún mi? Kódà ṣé ẹ̀yin ò mọ ibi tán wà ní? Èmi mọ ibi tí wọ́n wà. Tó bá mọ̀ bẹ̀ lọ sọ́fíìsì wọn kọ́ lọ sọ fún gbà yẹn, a jẹ́ pé o ṣe tán tó fẹ́ padà sílé dádì ẹ̀ nìyẹn. Ibú ara lè ń bú mi ẹ̀ o. Tẹ bá dẹ̀ jẹ́ kí inú bí mi, ẹ ṣetán àti di bachelor lẹ́ẹ̀kan sí mi. Ẹlẹ́dàá bá bá mi ò ní jẹ́ bẹ́ẹ̀ kan ẹ̀kọ́ mọ́. Àwọn àdá òṣì tán bá tó wọn mọ́ tán ṣe. Real embarrassment lè ń cause fún wa lórí ọ̀rẹ́ náà. Bíi ti báwo ẹ̀rọ mọ́ mi ni. Èmi àtàwọn boys mi a lọ ṣàṣìlè ga ẹ̀ àárí eégún tó ń jáde kẹ́ even bọ̀bọ̀ yẹn gan fúnra rẹ̀ wá sí station ọ̀dọ̀ wa. Ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ yẹn bóbó ni gbogbo yìí tó lò fún yín yẹn ẹ máa halẹ̀ mọ́ bí ọlọ́pàá gidi ẹ threaten ẹ sọ pé ẹ máa fìbọn fún ọ lọ́sẹ̀ kó jẹ́wọ́ bí tọ́mọ mi wà á produce ọmọ mi náà. Nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ ọ́ sí ni pé ọmọ mi ò sí lọ́dọ̀ wọn. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ investigation ṣe ń lọ lọ́wọ́ but nǹkan tó ń ṣe mí ni wípé mi ì rí nǹkan kan bí ẹ̀rí tí mo lè sọ pé ká tì mọ́lé ìwà tí ní kí wọ́n lock ẹ up. Ó dà kí wá ní next thing tá a máa ṣe. Ẹ wo ṣẹ́rí tí ẹ bá ti rọ́mọ mi kò sí nǹkan tó máa fi ojú kan oorun nínú ilé kò sí nǹkan tó máa sun o. Kí ni mo ti ẹ̀ bá yín sọ I know what to do. No. ó ti mọ̀ kó tiẹ̀ ní ìgbòkèlè I know what to do. Ọ̀pọ̀ àwọn àríwọ̀ tí ọlọ́pàá ló ń bọ́ mẹ́ ẹ̀ pamọ́ ni àfi kí ni gbogbo eléyìí. Ẹ wo ẹ má dá lóhùn jèrè ẹ ṣe gan ọ̀gá ọlọ́pàá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ok ó dẹ́ dàbọ̀. Ṣé ẹ bá mi kílé o ẹ jọ ṣẹ́rí tẹ́ bá ti gbọ́ nǹkan kan ẹ má jẹ́ kí etí mi dì sí èmi náà ò ní jẹ́ kí etí yín dì sí bó bá ṣe ń lọ lọ́dọ̀ wa ń bí. Kí n máa lọ. Bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà tí má ti gbọ́ anything lórí ẹ̀ nọ́mbà yín náà máa kọ́ dá ìṣẹ́gbọ́n yín náà ní first point máa kọ́ pé kí n ṣáà máa bá tèmi lọ. Ẹ máa lọ ẹ bá mi kílé. Kò sí wàhálà ẹ ṣe ẹ try ẹ ṣe. Tó ń ṣe kí n máa lọ nọ́mbà yín ni máa kọ́kọ́ pè é ṣé ìṣe kó ń fọgbọ́n tọrọ owó lọ́wọ́ mi ilẹ̀ já sí jẹ́ mi ìrántí ti dáná báyìí. Troubled. Kò sí ọ̀nà àgbà ṣe nǹkan mẹ́rin kó bó ṣe ní láti ṣe àwọn ìlànà lágbára lọ ṣùgbọ́n orin ẹ ti ń kàn ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀dì adédọ̀rọ̀ Adékìtàn Joshua Daniel ó gbọ́ tí mo pé gbogbo orúkọ ẹ̀ tán ti ṣe wù ẹ́ tó bá bọ́ sílẹ̀ tó bá gun orí bẹ́ẹ̀ lọ tó bá lọ anywhere ọlọ́run ọba ń gbọ́ máa fọ́ ìgò ìmú ẹ lórí ni. tí màá jókòó pè mí máa dé o gbọ́ bí ṣé wo ìrora jókòó èmi àti àjọ máa kí fídíò mi. jókòó síbẹ̀ fún mi òun dídò ló lọ síbi. wọ́n ò bí ẹ dá èmi ni mo sọ fún lọ́ọ̀tọ̀ ọkọ mi ni ẹ o bọ̀ wọ́n ò bí ẹ dá mo tún fẹ́ nu mi sọ wọ́n ò bí ẹ dá kó lóòdìdí òun lọ sùn tí màá fọ́ ìgò ìmú ẹ lórí kó pè mí náà máa lè máa fọ́ ọmọ ẹ lórí ni. ìyá tí láyé ṣe mọ̀ pé o ti gba èṣù láyè láti òwe lọ. Èṣù bá mi gbé ó bá mi jẹ ó bá mi mu yes èṣù yẹn ó bá mi gbé ó bá mi jẹ ó bá mi mu right now ni mo sọ fún ẹ yẹn ó níbi tó ń lọ èmi àti òní fojú ko oorun. ṣé o mọ̀ pé mo lè fi ìka kan gba ìgò yẹn lọ́wọ́ ìkẹlẹ̀ fọ́mọ ẹ lórí. bí ẹ dá sẹ́ẹ̀ èmi nìyàwó ẹ̀ mo tún sọ fún wọn bí ẹ dá kó gbà lọ́wọ́ mi try now ìwọ ṣe try tí màá ní ìlàbọ̀ ẹ lórí o rò pé mò ń bẹ ṣe é ni àbò rò pé mò ń ṣeré ni. good nǹkan tó mi gan fẹ́ òun náà nífẹ̀ẹ́ nǹkan kan tó jọ sọ. èmi ò lójú oorun mi ò lórun tí mo fẹ́ sùn mi ò lórun tí mo fẹ́ sùn wá bí wọ́n mọ́ mi ò lórun tí mo fẹ́ sùn
ṣó jẹ́ ẹran ni ṣé ẹran lọmọ ni. màá sọ fún ẹ̀pọ̀ ọkùnrin ni mí àti wájọ wà àwa wo ẹni tó máa dijú tílẹ̀ fi máa mọ́ ṣe ti gbọ́ ṣé nǹkan tó ló fẹ́ ṣe yẹn màá wá ọba ṣe fún ẹ. sùn sùn ìwọ sùn 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 àrò ọmọ ìwọ sọ pé a máa rí lọ́la ọ̀rọ̀ òṣì tó sọ dẹ́nu. dídé tí màá ní fọmọ ẹ lórí máa gbá mọ́ orí ẹ̀ bá ẹ̀jẹ̀ máa splash all over the place ni ó yá jẹ́ ká try now. ojú mo ti gbọ́ ẹni ẹ̀ máa jọ wá ẹ̀ ń bá sùn nínú wa tó bá máa gba ojú ẹ̀ wọ́n jù kó ń bẹ̀. ó yá sùn try kó tiẹ̀ dose. o sọ pé o lo burú lẹ́dà. jọmọ kí mo sọ fún kí mo ṣeré ni mi ò ṣeré o mi ìbẹ ṣeré o máa fún mi lórí o. jọmọ kó kíkì. mo sọ fún ẹ o. woman yàrá ni mi ọ̀run kùn mi. o fẹ́ máa try mi àbí. sùn. ìyá mi ẹ jọ mi ò mà rójú ìrí ẹ wò ẹ má sálámọ̀ mi rárá ẹ má sálámọ̀ mi mo ti wá yín dé ṣọ́ọ̀bù wọ́n sọ fún mi pé bíbá ilẹ̀ wà mi ò lè mú mọ́ra mọ́ ọ tó jẹ́ kí ló dé ẹ bá mi wọ́ ọmọ mi o ẹ wọ́ ọmọ mi fún mi ni mo sọ yẹn. ẹ̀yin nìyá Tọ́lání. ọlọ́run bàbá wa bẹ́ṣù wí o nínú ayé àwọn ọmọ yìí. ìyá mi ẹ má bínú ìgbésẹ̀ tí ọmọ yẹn gbé ó yà mí lẹ́nu ó sì jọ mí lójú gan-an ni ó yà mí lẹ́nu. ìyá mi ẹ jọ nítorí ọlọ́run á ṣe ní rírí fún wa. ẹ wo màmá ṣé ibi tẹ bá tún ṣe ọwọ́ yín yẹn tẹ bá tún ṣe báyìí tẹ bá tún tẹ síwájú mi tẹ bá tún máa fẹ́ rí mi máa sọ yín láyà ni máa sọ ní mọ yín láyà ẹ̀yin báwo ẹ ṣọwọ́ ẹ ṣọwọ́ báyìí ṣọwọ́ báyìí mo ní kẹ́ wọ́n mọ fún mi. wo mi ìyá ẹnìtàn wo mi kò wo mi re ológun náà kan ṣoṣo ni mí. ẹ má sọ sọ mi o ẹ má sọ sí omi ojú kan báyìí o ni mo fi ríran ẹ jọ ẹ má kì í bọ̀ ẹ má kì í bọ́jú mi o ojú kan tí mo fi ríran ọmọ kan péré ni mo bí o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o pa mi lọ́mọ ẹ wo mo fún yín lọ́jọ́ méjì ọjọ́ méjì péré ni tí mi ò bá rí ọmọ mi ní ọjọ́ méjì tí mi ò bá rí ọmọ mi ní ọjọ́ méjì tí mi ò bá rí ní ọjọ́ méjì mo ti sọ mo ti ṣe bá mi wọ́n mọ́ mi ò ó ti tọ́ ẹ wọ́n mọ́ mi fún mi kí ló dé ẹ wọ́n mọ́ mi fún mi kí ló dé gan náà ó ní mo sọ fún yín ẹ bá mi wọ́ ọmọ mi. bínú ìyá mi má bínú àbí ìyá mi tí ẹ dúró náà irú àwọn ọmọ wo lélẹ̀ báyìí irú àgbákò kí lélẹ̀ báyìí ẹ jẹ́jẹ́ mi dẹ̀ ni mo jókòó jẹ́jẹ́ mi ni mo jókòó. Ani ṣọmọ ògùrọ̀ ṣẹlẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́ 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 ani ṣọmọ ògùrọ̀ ṣẹlẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́ 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 ani ṣọmọ ògùrọ̀ ṣẹlẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́. Sembeleke, sembeleke, sembeleke. Ẹni ṣọmọ ògùrọ̀ ṣera ẹ̀ sembeleke, 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 sembeleke,
Sembeleke, sembeleke, ẹni ṣọwọ́ gbùrọ̀ ṣera ẹ̀ ọ́ sembeleke, 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 ẹni ṣọwọ́ gbùrọ̀ ṣera ẹ̀ ọ́ sembeleke, sembeleke. Sembeleke. Àhóṣù bíi láì mí ní ṣe dára jí. Àhóṣù bíi láì mí ní ṣe dára jí. Irú kí lélẹ̀? Àlàjí kí lélẹ̀ láàrin ọ̀gànjọ́ òru. Kò yé mi o. Ẹgbẹ́ mi ò mọ̀ irú eléyìí o. Kí ló wá dé etí jẹ́? Àfi ká tètè mọ̀ bọ́kọ̀ ló ṣe dé kọ́ wá gbé lọ́lé wọn ni. Bóò ni ó ṣe gbé nígbà tí ọmọ tó ń ṣe. Yóò gbé lọ́lé wọn ni. Bóò ni ó ṣe mọ nígbà tí ọmọ kan tó ṣe bóò ló ṣe gbé lọ́lé wọn. Èmi ò lè gbé lọ́lé wọn báyìí àbí kò náà wà kí láwọn fi ṣe dáa lóru ọ̀gànjọ́ ìwọ lọ́mọ sánú wa kẹ́. Ojú ó sì mí. Mi kò kàn mí ní ìsìnkú fọ́ kàn. Ẹ gbà mí. Àhóṣù bíi kálí mọ́tí tá a mọ̀ tí mi ń ṣe àríwá ìgbà. Ẹ kékeré sí láàánú bóyá yóò jí. Iná là ń ké ikọ̀ gbọ́. Àhóṣù bíi kálí mọ́tí tá a mọ̀ tí mi ń ṣe àríwá ìgbà. Kásáré ká pé ọkọ ẹ̀ ká tiẹ̀ fi tó létí. Ẹ má fọkàn ẹ má fọkàn. Ìdí ẹ̀fẹ́ fọkàn torí fingerprint ọlọ́mọ àṣàánú wa irú kí ni ilé ọlọ́run. Ìwọ lọ́mọ àṣàánú o. ṣé o mọ̀ pé ibi tó o lọ yìí kò yẹ kó o lọ bẹ̀ rárá àbí o mọ̀ pé ẹni tó ń lọ bá o mọ̀ pálágbára bíi ti ẹni àti pàápàá ẹnìkan kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. ọmọ ní mẹ́bù Omo Obalufon ọ̀ ní ìrìnsà kejì tó jẹ́ ilé Ifẹ̀ ọmọ alálẹ̀ ni o. àti pàápàá kí àbíkú kó ṣe kí ni kó má fojú di èmèrè kí èmèrè pàápàá kó ṣọ́ra kó má fojú di àjẹ́ o agbára tí kò wá bá ní kí kálukú ọ̀nà lọ́tọ̀ọ̀tọ̀ èmi ló dé ẹ̀yin nìkan ni. Ẹ wo bàbá ẹ má bínú sí mi wàhálà yẹn pọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àjálù oríṣiríṣi ṣẹ̀gbọ́ tí mo bá ti yanjú ẹ̀tàn mo máa pè é tàbí kí n kàn sí mi. Ẹ ló bàbá ẹ jẹ́ kí n pè yín padà mo ti lálejò ṣẹ̀gbọ́ mo ti lálejò màá pè yín ṣẹ̀gbọ́. Bàbá ṣe rí nìyẹn ẹ jókòó sá. Madam ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn fún mi ṣùgbọ́n síwájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run wa a dúpẹ́ fún ìdílé Olúwa gba ọpẹ́ wa àwa fẹ́ kó wá sàárín wa báyìí kó bá wa lọ nínú ọ̀rọ̀ yìí Olúwa máa bá wa lọ Jésù agbára wa. Àmín. Orúkọ Jésù kí n rán ọmọ mi náà kọ́ lóun ṣe rírí o. Chief ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi nígbà tí mo gbọ́ pé ẹ̀yin náà tún lọ́wọ́ sí pé kí ọmọ ṣẹ́yún. Pastor ẹ má bínú sí yẹn ṣe rí ìbínú wípé ọmọ tèmi ló ṣerú eléyìí ọmọ mi ló wùwà ìdójútì tó báyìí òun ni mo ṣe sọ pé kó lọ ṣẹ́yìn nígbà yẹn èmi náà padà kábàámọ̀ yẹn àmọ́ ojú mi ti wálẹ̀ yẹn sẹ́yìn lóyún kò lóyún kí n kàn ṣàti ẹ̀rọ ọmọ mi mo fẹ́ rí. Ẹ wò tẹ́ bá ti bínú ẹ má sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tẹ́ bá fi ìbínú sọ àbámọ̀ ló máa mú wá ní ìgbẹ̀yìn. Ó tọ́ lẹ sọ. Bẹ́ẹ̀ ni àbámọ̀ ló máa mú wá. Ọlọ́run fi ọmọ yìí ó fi dán yín wò ni torí àkàndá ẹ̀dá lọmọ tẹ́ bí tó bá rìn nínú àforífojì ikú kò gbọ́dọ̀ bẹ̀rù ibi kan. Ẹsẹ̀ ara ẹ̀ báyìí láfihàn wọnú ilé wa. Kọ́ ló ń ṣe yẹn bẹ́ẹ̀ o tọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ mi ní gbàgbé ẹ̀ láéláé o. Ó ti rí bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run ìbùsùpọ̀ àṣẹlẹ̀ mi ẹ̀yẹ fọkànlá yìí.
ló ṣe wá ṣe àdéhùn ẹgbẹ́ mi ó lè pa fóònù ẹ at least wá tí fóònù ẹ lè wá bá mi sọ̀rọ̀ you talk to your mommy that was very unfair now. Àdúrà wa ti gbà ọpẹ́ ló yẹ ká máa dúbà yìí alájà o. alájà abiyamọ dẹ̀lẹ̀ yín náà abiyamọ ni yín èdè sọ fún mi gbọ́dọ̀ yín ló wà. ẹ jọ̀ọ́ ẹ dáríjì wá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. àbí ẹ̀yin ni màmá. ẹni ìtàn náà èmi ni mo bí ẹni ìtàn. ẹ̀yin lẹ bí ẹni ìtàn. sàkání wa ni Tọ́lání wà ẹ jọ̀ọ́ bàbá mi ẹ ṣàánú. You kidnapped my daughter. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Àmín. Olúwa mà dúpẹ́. A dúpẹ́ fún ọjọ́ ìní. Àmín. O ṣeun Olúwa. A dúpẹ́ nítorí pé o tún dá ayọ̀ padà sínú ẹbí wa. Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ Olúwa. A dúpẹ́ ibi tó gbọ́rọ̀ ìgbà. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ogun tó ti ṣẹ́nu lé Olúwa má jẹ́ kó gbérí mọ́. Àmín. Mo ní ogun tó ti ṣẹ́ Olúwa má jẹ́ kó gbérí mọ́. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ọmọ tó wá nù ní àjẹkẹ́. Sẹ́ńbẹ́lẹ́kẹ́ ẹni sọmọ ògùrọ̀ ṣe rẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́. àmọ́ bẹ́ẹ̀ ṣebí tí wọ́n ìwọ náà ṣe padà sílé. Sẹ́ńbẹ́lẹ́kẹ́ Oya ṣílẹ̀kùn fún wa. ẹni sọmọ ògùrọ̀ ṣe rẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́. Sẹ́ńbẹ́lẹ́kẹ́. Bẹ́ẹ̀ni. Sẹ́ńbẹ́lẹ́kẹ́. Ìwọ lọmọ ẹ. Sẹ́ńbẹ́lẹ́kẹ́ ẹni sọmọ ògùrọ̀ ṣe rẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́. Ìgbà ìwé ló jẹ́ mi lójú ọ̀nà. Ṣílẹ̀kùn jọ. Sẹ́ńbẹ́lẹ́kẹ́ ẹni sọmọ ògùrọ̀ ṣe rẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́. 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 Sẹ́ńbẹ́lẹ́kẹ́ ẹni sọmọ ògùrọ̀ ṣe rẹ̀ sẹ́ńbẹ́lẹ́kẹ́. Sẹ́ńbẹ́lẹ́kẹ́. Àníkẹ́. sẹ́ni tí nílé bàbá tí è nílé ìyá orí ẹ̀tọ́ kan náà ńlọmọkùnrin àtọmọbìnrin ni wọ́n ní lọ́dọ̀ wa nídìí òru kò wá wọ́pọ̀ nínú ọmọ ìdí òru òde òní tí ọmọ pàǹsọ náà bá lù fún
báwo Ọbalùfọ̀n àti pínísí ló ti yan ọmọ yìí láàyò yóò sì ti máa dáàbò bò tẹ̀yìn onímọ̀. béèyàn rorokuro sí tó ń tọ̀ wọ́n bàjẹ́ dànù nìyẹn bó ti wà ní béèyàn bá rọ ìbọn kódà kó rọ àgbá àbọn lù ú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí kò lè rìn. ìyẹn ní Tọ́lání náà. bẹ́ẹ̀ni. ẹ rí baálẹ̀ ibi tí ẹ ti sọ̀rọ̀ ẹ gbé parọ́ òun ní àwọn àgbàkan náà ni wọ́n bọ̀ wọ́n ní òòṣà tá a bá ń sìn bàbá kọ̀tà àbákọ́ mékèké wádìí ẹ̀ irú sábẹ́ ìpẹ́ parí. bí ìtọ́ bá lù fún ọkọ ẹ tó jẹ́ pé níye ẹ̀bẹ̀ tá a bẹ̀ kó tó gbà ká gbé jáde sí ọ. tí pé ọkọ ọmọ mi náà ní ṣe wá lóge látijọ́ yìí àdúpẹ́ o elédùà ọmọ bọ̀ ṣe ò ní sílẹ̀ tẹ́ o ọlọ́wọ́n máa sọ yín o. ọba Olúfọ̀n ti fọwọ́ sí i bàbá ojúkójú kan tó lóun ò rànjú mọ́ yìí ojú ọ̀hún fọ̀dànù. ojú mi ká fò. àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ààrẹ ti ń balẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ìgbà wo ló máa tó lè bá wa sọ̀rọ̀ báyìí. ó dìgbà tá a bá kíje bá a bá kíje kó sọ̀kalẹ̀ lórí ẹ̀gùn tó wà yìí kò lè dẹ́ nìkan kan mọ àfẹni tí ó sábà rán sí nìkan ló kù. Seriously, it's so funny. Njọ no gbọ́n kan ní mo sọ lọ pé ọmọ tèmi from Christian home ó ní Ọbalùfọ̀n decide láti mú ó ní ọmọ mi ní Ọbalùfọ̀n lógún lẹ́gùn. tí wọ́n lógún lẹ́sùn ni. ọlọ́pọ̀ lọ́hùn lẹ́jọ́ kọ́pọ̀ lọ́hùn lẹ́jọ́ pé ó ṣe yọ̀ǹda f'Ọbalùfọ̀n tó ẹ̀gún fi gan ọmọ rẹ̀ ó ṣe jẹ́ ọmọ mi lẹ́gùn awágùn nírọ̀ kò bá lọ Saudi kọ́ lọ gun ọmọ wọn bẹ̀ ni àbí Ísírẹ́lì ní ìgbà tí lọ gun ọmọ ń yẹ̀yẹ́ a máa ṣe pójú lásán nìyẹn iná ẹ̀jẹ̀ ẹ̀ lọ́wà kò sì ṣe é fàdànà bẹ́ẹ̀ fàdànà ẹ̀ tẹ́ra yín jẹ ni bó ti wà ní bọ́ bá jẹ́lú èbó lọ́ba wà tẹ́gùngùn bí ó ti rìn wálé nìyí bí ó ṣe délé kò ní mọ̀ bó ti dé iná ni ó dé. bẹ́ẹ̀ni ó tọrọ ni wọ́n sọ nítorí wípé àìmọye àwọn ọmọ Ọbalùfọ̀n tí wọ́n ti kó pọ̀ mọ́ wèrè lérí títì nítorí pé àwọn òbí wọn mọ̀ kóró ìdílé ni ìdí nìyí tàbí ní pé kó ní kálukú wọn wálé ká lè mú àṣà àti ṣe wa ká lè mú lókùnkùn fa tí ọlọ́rọ̀ mi náà. ọ̀kárí Bọ́lá Ìgè ń wí títí nìní kọ́lọ́ wọn bá ń fọ̀ràn kẹ́ ó ní ẹ̀fọ́ ní àwọn ọmọ ẹran wọn létí ilé ẹ fi lé hàn wọn ẹ má fi nǹkan pamọ́ fún wọn ó ní ẹ̀kọ́ sínú ìwé ẹ̀ṣẹ̀ sínú fẹ́ràn àgbéléwò ẹ fi rán wọn létí pé àṣà làṣà ń jẹ́ má jẹ́ ọ parun. balẹ̀ dáadé mo fi ẹ̀jọ̀ mú pẹ́pẹ́ ọ̀rùn kan lọ́wọ́ yìí ni. ó kùn ara ń tó àwínú yóò bá òkùnkàn dáńtọ́ lẹ́nu wọn náà ń wé pé baálẹ̀ ń baálẹ̀ lójú baálẹ̀ kára ó lè wọ́ wá sọ̀rọ̀ rẹ̀ ó yá nìdí kọ́ tán sí. kára ó lè o. ká bàbá jẹ́ ọ. ìwọ náà ń darí wà ní bó ṣe pé Jésù kì í. ẹ jọ dádì mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa àmọ́ ẹ̀bẹ̀ kan mo tún fẹ́ bẹ̀ ọ́ bí ìgbà wo ni èmi àtàwọn ẹbí mi lè wá láti wá yọjú fún tèmi àti Tọ́lá. ọ̀nà o àwọn àna mi ní kó bí léèrè yẹn ẹ ṣe bí àwọn náà jẹ́ kí Ọbalùfọ̀n tán mú tán sọ pé kó gun dọ́tà tèmi yẹn ìyàwó ẹ̀ so àwọn náà dẹ̀ máa sọ ìgbà tí ó máa stop gígùn yẹn. ebi orí nǹkan táwọn bàbá sọ ọ́ dì fún mi. ẹ bá dẹ̀ ṣe tó bá ti máa dùn bá dùn àbẹ̀rẹ̀ àdìtọ́ sẹ́yìn. ẹ ti lásà yẹn ní ayọ̀ bẹ́ẹ̀ láwọn ìyàwó rẹ̀ ń bọ̀ bá darí dé tó bá sọ̀kalẹ̀ lérí ẹ̀mú ó bàbá rẹ̀ ló ti fi òtẹ́lẹ̀ ìwé ẹ̀ lọ ìjọbalẹ̀ tó ọ̀dọ̀ tó yíra máa wé sí rẹ̀ ó yọ ẹ̀wọ̀n ni rọ̀ àṣẹ àná mi máa ṣe àná láti lò Tọ́lá ní oyá dìde wọlé sorry máa ṣe ń tiẹ̀ ìyá àwọn èyí jẹ́ mo rí ọ́ dìde àríjẹ́ mo fẹ́ ṣe kí á dìde ẹ̀dá fóònù nù ẹ̀wọ̀n.